ọmọ burú gan mo ti rí pásítọ̀ tó sọ fún mi ó lọ tú ẹnìkan sílẹ̀ bóyá kò mọ bó ṣe yẹ kó mọ ni kò yé mi ọkọ ọ̀run yẹn dẹ̀ wà ó na pásítọ̀ yẹn. ànàjátí. wọ́n burú gan. tó ẹ̀yin olólùfẹ́ wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ẹ káalẹ́ ẹ káàárọ̀ ẹ káàsán according to the time tá a bá bá yín ẹ káàbọ̀ sórí ìkànnì yìí ní wákàtí nípa tẹ̀mí ẹ wò ẹ má jẹ́ ń gbà yín lásìkò ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí wòlíì tá a gbé wá lórí ètò wa lónìí wòlíì tẹ́ ẹ ti mọ̀ bẹ́ẹ̀ ni mo wó nìní ìyẹn wòlíì prophet Solomon Temitope àwọn la gbé wá lónìí ẹ wá gbọ́ titun látẹnu bàbá yìí ẹ wá gbọ́ àwọn àṣírí ìkọ̀kọ̀ tí tó ń mú ìyà jẹ ọ̀pọ̀lọpọ̀ wa nínú ayé ẹ gbọ́ ìdí tọ́mọ rẹ̀ fi ń ṣàìsàn àti ìdí tó fi wà nípò tó wà bàbá fẹ́ gbé wa káàkiri nínú ayé àti nínú ẹ̀mí kí làwọn nǹkan tó fà á a máa gbọ́ àṣírí ìjìnlẹ̀ lẹ́yìn èyí a lọ gbọ́ àwọn àṣírí àwọn kan tá a gbẹ́kẹ̀lé tá a fẹ̀yìntì wípé tó eléyìí o láìsí eléyìí nǹkan kan ò lè ṣe ohun tó bà mí lẹ́rù jù ni wípé bàbá sọ pé olúwa fi hàn àwọn kan wà nínú orílẹ̀-èdè yorùbá tá à ń pariwo ẹ̀yin ọmọ yorùbá tá a ti rò pé iwájú ni wọ́n wà pé nǹkan kan ó ṣẹlẹ̀ ẹ farabalẹ̀ ìfẹ́ gbà yín lásìkò wá ẹ̀yin olólùfẹ́ wa tí wọ́n bá jẹ́ gbà àkọ́kọ́ rèé tẹ́ ẹ darapọ̀ ẹ bá wa subscribe sí channel yìí ẹ bá wa like ẹ comment ẹ subscribe ẹ pín ẹjọ́ wọ̀ gbòòrò ayé lọ ẹ farabalẹ̀ gbọ́ nǹkan tí bàbá yìí sọ wọ́n tú àwọn àṣírí àwọn wòlíì kan ọ̀hún tá a ti gbẹ́kẹ̀lé pásítọ̀ ní wòlíì ní àwọn lọ́balọ́ba àwọn gómìnà tí wọ́n sì ń fọwọ́ gbáyà pé ẹ̀kọ́ kẹ̀sì kọrúkọ àwọn sábẹ́ ìyẹn that is to say pé kò sí wàhálà kò sí èyí kàn wá fúnra wọn náà fẹnu ara wọn sọ ohun tó sì dáni lójú ni ẹ̀yin àgbà sì ní bí ògùn ẹni bá dáni lójú àfi gbáre ni ó dá wọn lójú pé ẹ sọ fún pásítọ̀ báyìí ẹ sọ fún bàbá wòlíì báyìí ẹ sọ fún wòlíì lágbájá pé báyìí ni ó ṣe rí àtorí pé àṣírí ọ̀nà àbáyọ ẹ̀ rèé ẹ wò ẹ má jẹ́ gbà yín lásìkò fídíò náà rèé ẹ jẹ́ ń fohùn sí nínú ilé kẹ́ ẹ wá gbádùn ẹ̀ kẹ́ ẹ máa wá pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn kí bàbá yìí máa sọ ọ̀nà ojútùú síṣòro tó bá kùn tẹ́ ẹ lè máa kojú ìṣòro yòówù tẹ́ ẹ bá máa kojú èmi ò rò pé ṣòro kan wà tẹ́ ẹ gbé dọ̀dọ̀ ọlọ́run wọn tí ò yanjú ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ṣe wòlíì ẹ̀yin tẹ́ ẹ fẹ́ àsọtẹ́lẹ̀ ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ọyá lọ ṣe báyìí gbàdúrà fún mi bàbá yóò sì ṣe bẹ́ẹ̀ ọyá òun rèé ẹ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ò dá yín lóhùn lọ́gán ẹ má fi láàṣì o ẹ̀yin ẹ̀ kan pè wọ́n kí ẹ sì bọ́ lọ́rùn wọn sọ̀rọ̀ òun rèé ẹ bá ń fohùn sí nínú ilé bàbá ẹ kú déédé àsìkò yìí. TV ìkànnì tó ń ṣojú gbogbo ọmọ yorùbá nílé lóko ẹ ṣé tẹ̀ ń wò wá. ẹ̀sà olúwa wà pẹ̀lú yín gbogbo àwọn tó ń wà káàkiri àgbáyé mo kí àná olúwa kò ní fi sílẹ̀ ìyá àti àná ọlọ́run yóò ní yín pa jésù olúwa wa. àmín. bàbá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ẹ sọ fún wa bí àṣà àwọn olóyìnbó wọn á ní back of the camera ẹ sọ àwọn àṣírí kọ̀ọ̀kan pé olúwa sọ̀rọ̀ nípa àwọn àṣírí ẹ jẹ́ á bẹ̀rẹ̀ báyìí kí náà pè ní àṣírí gan. àṣírí jẹ́ ohun tó jinlẹ̀ àṣírí jẹ́ ohun tí ènìyàn fi pamọ́ tí ó rò wípé kò sí ẹnikẹ́ni tó mọ̀ ṣùgbọ́n nínú ẹ̀ àbí tó rò pé láàrin òun àti ẹni tí nǹkan yẹn jọ ṣẹlẹ̀ àárín àwọn ló mọ̀ wọn á ní òkè báńdì kìíní ìlú àárín èmi àti ẹni o àárín ẹgbẹ́ wa yìí ló mọ̀ àṣírí mi àwọn téèyàn bò tí ò fẹ́ kó hàn sí gbangba ṣùgbọ́n olúwa wa sọ fún mi wípé lọ́dún yìí ju tí àtẹ̀yìnwá lọ àwọn tó mọ̀ mí mọ̀ pé lọ́dún tó kọjá mo sọ December 2023 yẹn pé àṣírí máa tún 2024 àdẹ̀rí àwọn ohun tó ṣẹlẹ̀ ṣùgbọ́n olúwa wa ní lọ́tẹ̀ yìí ó máa ní agbára ọ̀pọ̀lọpọ̀ ìdí láàrin ń ta ọ̀pọ̀lọpọ̀ furu àwọn èèyàn ló máa ṣí síta àwọn èèyàn ńláńlá ara ẹ̀ a máa rí àwọn àṣírí kan tó máa tú láàrin ìgbìmọ̀ aṣòfin orílẹ̀-èdè Nàìjíríà bẹ́ẹ̀ àwọn tó ní kìmí láàrin
àwọn àṣírí kan máa tú tó ní agbára tí a wò pé àṣọ tó ń ṣẹlẹ̀ ní láàrin Yorùbá Nation àwọn tó ń gba wájú gbẹ̀yìn tí àwa ti ẹ̀kọrin kì tí gbogbo àwọn èèyàn mi káàkiri ní diaspora tí wọ́n ń pé lágbájá wọ́n á rí i pé àṣẹ yìí àṣẹ inú ẹ̀ ló ń roko mọ́ àṣẹ kò nífẹ̀ẹ́ ẹni tó ń sọ lóòótọ́ àṣẹ kò ṣe pé ìjà Yorùbá Nation yìí ló ń jà àwọn orú àwọn àṣírí bẹ́ẹ̀ ó máa bọ́ sí gbangba olúwadẹ́ni nínú ìjọ ìránṣẹ́ Ọlọ́run àwọn àṣírí máa tú bẹ́ẹ̀ ni àwọn olùṣàgùntàn tó ń lo ọmọ ọjọ́ tó ń bá wọn sùn àwọn wúndí àwọn ọmọ kéékèèké léńjeléńje tí wọ́n ń bá sùn àṣírí wọn máa tú tó ní agbára gan so àwọn àṣírí yẹn àtúgbà ṣé o lágbájá ohun tó ń ṣe rè lágbájá ohun tó gbẹ́kẹ̀lé rè lágbájá ohun tó ń tì lẹ́yìn rè àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ó máa tú Olúwa dẹ̀ sọ fún mi wípé ọdún yìí ṣe rí àwọn nǹkan kan wà láyé tí ẹlòmíà ní is natural ọmọ ẹ̀ alákọ̀ọ́kọ́ ṣàìsàn ó ń tọ́jú ẹ̀ is natural ìkejì ṣàìsàn is natural ọwọ́ ayé bá is natural ìkẹta is natural kó má yẹ ẹ lẹ́nu pé wàá di àgàn alẹ́ bò bá múra sọ́rọ̀ rẹ̀ àwọn ìjìnlẹ̀ pọ̀ nínú ayé bàbá àwọn ìyẹn ní àṣírí bẹ́ẹ̀ ni Ọlọ́run dẹ̀ máa ń fún àwa wòlíì ní àṣírí á fún wa láṣírí pé jẹ́ kí lágbájá ṣe nǹkan yìí àní òkè wòlíì mi ò sọ fún lágbájá kó lọ ra nǹkan báyìí fún ẹni báyìí tó bá dẹ̀ ti rà á tó gbé fún ìyá yẹn tó gbé fún bàbá yẹn ọ̀nà àbádẹ́ máa là àṣírí kan nìyẹn àṣírí sí ọ̀nà àbáyọ ìyẹn tún yàtọ̀ sí àṣírí tí mo kọ́kọ́ sọ pé àwọn ohun tí àwọn èèyàn bò mọ́lẹ̀ so àṣírí sí ẹlòmíì ó bí ọmọbìnrin àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta ò dẹ̀ lọ́kọ ó dẹ̀ rò wípé ó dẹ̀ rí bó ṣe yẹ kó rí àánú ẹ̀ ṣe mí iṣẹ́ òkùnkùn ni oní we wait on God we wait on God we wait on God kí lolúwa ń sọ lórí ẹ̀ lọ́wọ́lọ́wọ́ bàbá màmá kí lolúwa ń sọ lórí ẹ̀ lọ́wọ́lọ́wọ́ akọ wípé òun olúwa ní agbára ó ní ọlá ńlá ó fagi kídárì tilẹ̀ bá lónìí ìyá kí ni ohun olúwa lórí ẹ̀ kí ló ń dá wọn dúró ta ló wà ń di ẹ̀ ìgbésẹ̀ wo ló yẹ káwọn ọmọ yẹn gbé ẹlòmíì obìnrin mi mo ti rí dáadáa ọkùnrin ò ní máa wù bọ́n bá lọ́kùnrin lónìí tó bá máa fi bá wọn ní fóṣù mẹ́ta á ní òun ò láìkí ẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni kí ló wà ń di ẹ̀ ọkọ ọ̀run confam ọkọ ọ̀run bẹ́ẹ̀ bàbá ẹ ṣàlàyé àfi tí wọ́n bá pé òun àtọkọ ọ̀run yẹn níyà kó tó lè rí bùjókòó ìmí ìgbàgbó ń fẹ́ ọkọ tó fi tipátipá fẹ́ ìmí wọ́n máa ń ṣe tó yẹ pé tí ọkọ ọ̀run yẹn bá burú kò ní rí ọmọ bí àti bí ọmọ ajẹ́sòrò ìmí ìbò bá tó sapásapá títí ó lè má bí ju ẹyọ kan lọ. Wow. Bẹ́ẹ̀ ní irú wọn bẹ́ẹ̀ yẹn àwọn àpẹẹrẹ tá a máa rí ni wípé wọ́n kàn sá máa rí pé wọ́n bá wọn lájọṣepọ̀ lójú oorun ẹlòmíì bá ṣe ń sọ̀rọ̀ ẹ̀ láti more than 10 years náà ti ń bá alájọṣepọ̀ lójú oorun ó ti gbàdúrà títí ó ti sú ó ti wò pé ọjọ́ kan tó bá ṣe jàre màá gbọ́ wà gbégbèsè ni kí ló nílò láti ṣe báwo la ṣe pín wà tọkọ ọ̀run yẹn níyà àwọn sáàmù wo ni wàá ká àwọn nǹkan míì wo ni wàá ṣe so àwọn nǹkan wọ̀nyí àwọn àdìtú àwọn ìjìnlẹ̀ tó wà nìyẹn tó o dẹ̀ gbúdọ̀ fiyèsí òun déédéé ṣiṣẹ́ lójijì ó kàn rí pé gbogbo wọn kórìíra ẹ ẹnìkan ti rìn jù ẹ lọ bí iṣẹ́ náà òun ò dúró bí wọ́n ṣe dúró kò dúró bí wọ́n ṣe dúró ìwọ ló dúró lásán pé mi ò ṣe yẹn nìkan ò lè ṣe mí lo káwọ́ gbé nígbà tí mo ṣe kárí. nígbà tí mi ò ṣe ayé ti kú ní ẹ bàbá kí lẹ ń sọ yìí ayé ti kú ní wípé mi ò ṣe kárí ayé wá láti ṣe ìkà lójoojúmọ́ mo sọ kankan fún àwọn èèyàn mi àwọn ọ̀dọ́ mo kó wọn jọ nígbà tí mo prepare àwọn fọ́dún yìí tí mo prepare àwọn tí mo sọ fún wọn àwọn ìgbésẹ̀ tí wọ́n gbọ́dọ̀ gbé ọ̀pọ̀lọpọ̀ wọn nínú ìpàdé yẹn náà gbé ìgbésẹ̀
lọ́dọọdún báwọn ọ̀dọ́ yẹn mo ṣe máa ń kó wọn jọ ọdún yìí wọn ìgbésẹ̀ tó gbére o ohun tó ṣeré tí wọ́n dẹ̀ ń jẹ́rìí ìdí nìyẹn tá a fi lè máa ń kó wọn jọ lọ́dọọdún bẹ́ẹ̀. So wọ́n sọ fún wọn pé náà ọdún yìí ìgbésẹ̀ tí wàá gbére ohun tí wàá ṣeré so o ò gbúdọ̀ káwọ́ gbénú bẹ́ẹ̀ o kàn gbúdọ̀ máa wò bẹ́ẹ̀ rárá. Sátánì jẹ́ ẹni tó jẹ́ wípé gbogbo ènìyàn láyé ló fẹ́ fi àkókò ẹ̀ ṣòfò. O gbúdọ̀ mọ̀ yẹn. Ó fẹ́ fi bàbá ṣe gbọ́sà. Ó fẹ́ fi àkókò gbogbo ènìyàn láyé ó fẹ́ fi ṣòfò. Pátápátá. Ìwọ ló ní gbà o. Ìwọ ni wàá ní mo ní ohun tí mo wá ṣe láyé. Mo ní ohun tí mo wá dà láyé. Ẹ wo Jésù Olúwa nínú ìwé mímọ́. Bàtán bí. Áńgẹ́lì yọ̀síjọ́ ẹgbẹ́ ọmọ ẹ̀ sá lọ o. Ó tó pẹ́ o. Bí ẹ̀ bá gbé sá ohun Olúwa nìyẹn o. Ara ibi tí iṣẹ́ wòlíì ti bẹ̀rẹ̀ nìyẹn. Ẹlòmíà ní mo nígbàgbọ́ mi kankan ò lè mímí mo dúró lórí ìgbàgbọ́ mi tó dẹ̀ nílò láti gbé ìgbésẹ̀. Àwọn Yorùbá ní mọ̀jàmọ̀sá la fi máa kíkanjú lójú ogun. Ó ní òkè gbé sá lọ. Olúwa tún wá kọ sí wọn ní Matthew 2:20 pé àwọn tó wẹ̀ ẹ̀mí ọmọ náà wọ́n ti parun báyìí dá padà. Jésù nìyẹn o. Ìwọ ò dẹ̀ Jésù. Bẹ́ẹ̀ni. Ó Jésù wọn kò ṣe má jẹ́ ń ba tiẹ̀ jẹ́. Àwọn ìgbìmọ̀ ẹlẹ́yẹ wà tí wọ́n kóná mọ̀rọ̀ ayé yẹn tí wọ́n á dẹ̀ bá ẹni yẹn kanlẹ̀. Pátápátá. Bẹ́ẹ̀ ẹlòmíì á pè má dà òun náà là òun rí àwọn kan wọ́n wá aṣọ Yorùbá bíláàkì wọ́n wá aṣọ red àti àwa gẹ́gẹ́ bí wòlíì àti mọ̀ tó túmọ̀ sí. Tó bá ti sọ̀rọ̀ àláyé mo ti mọ àwọn tó wà ń di ọ̀rọ̀ ẹ̀. Ìgbésẹ̀ tó gbé ló dẹ́kun. Ẹlòmíì dẹ̀ ní ó ya ọ̀lẹ kò rẹ́dì láti ṣe nǹkan kan ó kàn wá ẹni tó máa fi àkókò ẹ̀ ṣòfò ni. Bẹ́ẹ̀ni ó sọ fún ẹ gbé ìgbésẹ̀ báyìí ṣe báyìí a ní kìnnì kan ṣé a lè gbàdúrà ni máa gbà lọ. Olúwa ti tọ́ wa ohun tí wàá ṣe lọ ṣe. Ẹlòmíì ṣe rí ẹlòmíì omi lásán mà ní ẹlòmíì gbé omi síwájú kàsá mo ti rẹ́ tí mo ní kó ka sáàmù lásán sómi tó ní iṣẹ́ wòlíì nìyẹn àwa wòlíì tún dé èwo ni ká máa ka sáàmù lásán nìyẹn o. Níṣẹ́ wòlíì. So ẹ rí wípé Sátánì ta àwọn èèyàn jẹ torí pé ó fẹ́ fi àkókò wọn ṣòfò. Ìwọ ló wá kù sí kó mọ ohun tó ṣe rántí wípé Sátánì ò dúró ó fẹ́ da ìdúró. Ẹnìkan dẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ tí ó yẹ pé tó bá dúró òun gan lépa kó dúró ni. Bẹ́ẹ̀ni kò tí wá lépa kó dúró lásán ó fẹ́ tiẹ̀ ṣubú kó má dìde mọ́ láyé. Àṣẹ ni mo pa gbogbo àwọn àgbà tó wà lọ́rọ̀ ẹ̀ tán náà ní dìde mọ́ láyé. Idà Ọlọ́run bá wọn. Olúwa ṣí wọn lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Olúwa ṣí wọn lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Olúwa ṣí wọn lọ́wọ́ ẹ̀ṣẹ̀. So àwọn àṣírí ló wà lọ́wọ́ àwa wòlíì nípa orí ọ̀fẹ́ Ọlọ́run tí a rí gbà. Tolúwa máa sọ ẹlòmíì ó ti fẹ́ bá mi á náà fẹ́ travel wọn fún Olúwa ní òkè mo ní kó mú omi kàǹkan báyìí ṣe nǹkan báyìí ó yá ní kó fi fọ ẹsẹ̀ ẹlòmíì bó dọ́dọ̀ ẹ̀ bó ní kó fọ ẹsẹ̀ á tún di iṣẹ́ fún kó tún ní kó ṣe nǹkan báyìí lọ́dọ̀ ẹ̀ náà kó tún ṣe á tún ní kò ní pè mọ́ á ní àwọn wòlíì dé. Ìgbà tó mọ̀ wípé àdúrà ó ti gbàdúrà aládùúrà ni ó dẹ̀ dẹ́ ẹ lójú dúró bẹ́ẹ̀. Kí o ń dára ẹ láàmú sí. Wáyé ara ẹ níran. Ẹlòmíì abí ọmọ kan ṣoṣo wọ́n á dẹ̀ fi ọmọ kan yẹn dà láàmú. Wọ́n ò ní jẹ́ kọ́ ọmọ kan yẹn nítumọ̀. Bẹ́ẹ̀ni kò sí nǹkan kan tí ayé ò ní fi dà láàmú. Wọ́n lè fi bẹ́ẹ̀ ni bàbá Olúwa dẹ̀ sọ fún mi pé ọdún yìí àwọn àìsàn ìsínwín máa pọ̀. Ìsínwín. Ayé ni o tó bá ní ó náṣọ́ra ayé ni o ọfà tí òkùnkùn fẹ́ pín ni o bí àmì ṣe oníṣẹ́ òkùnkùn kò ní jẹ́ fún ẹ lọ́dún yìí. Àmín. Mo ti rí bàbá mo rántí nǹkan kan mo ti rí ẹni tí mo gbàdúrà fún Olúwa ní wọ́n ti sọ ilé ọmọ ẹ̀ di apẹ̀rẹ̀. Apẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ Olúwa dẹ̀ ní àwọn báyìí ló wà ń di ọ wọ́n sọ ilé ọmọ ẹ̀ di apẹ̀rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ bó ṣe whatever tó ṣe ó máa já sórí zero. Bẹ́ẹ̀.
àfi tó bá gbé ìgbésẹ̀ tó yẹ kó gbé. Àwọn tó sọ di apẹ̀rẹ̀ kó ọ̀ka yọ ọwọ́ wọn lọ́wọ́ iṣẹ́. Kí Ọlọ́run wá ṣe ìdápadà ohun tí wọ́n bàjẹ́ lára ẹ̀. So bí àárín yẹn ṣe rí nìyẹn. Àṣírí pọ̀ sà, ó wà nínú ìwé mímọ́ gẹ́gẹ́ bí wòlíì àwọn kankan Olúwa kàn kọ́ wa. Ṣé báyìí ló ní lágbájá, ṣé báyìí ló ní lágbájá, ojú bẹ́ẹ̀ yẹn lọ. tó bàbá ṣé ká wá sọ yìí pé tí èèyàn bá wá sọ́dọ̀ yìí báyìí ẹ gbọ́dọ̀ kọ́kọ́ wá àṣírí ogun ayé ẹ̀ ìná kẹ́ tó tẹ̀síwájú àbí nǹkan tẹ́ ń sọ fún wa kọ́ nìyẹn. Nípa orí ọ̀fẹ́ Kristi a gbọ́dọ̀ mọ ìpìlẹ̀ ohun tó ń ṣe é. Ìpìlẹ̀ ogun ẹ̀. Bẹ́ẹ̀ ìyẹn ni pé èèyàn ò gbọ́dọ̀ mú lórí. Ìdí nìyẹn tó yẹ pé ẹlòmíì ara lọ́ra tù tíntìní kìíní yẹn á tún padà wá. tókè. Wọn ò lọ sípìlẹ̀, wọn ò mọ ohun tó fà á, wọn ò mọ ẹni tó fi síbẹ̀. Àwọn ọkùnrin míì wà nídìí kan máa bóbìnrin sùn, kan máa tẹ̀lé obìnrin tọ̀ntọ̀ntọ̀ntọ̀ntọ̀ káàkiri ló ti kan àgbákò. Bẹ́ẹ̀ ó ti lọ bá àjẹ́ sùn, ìmíì ti lọ bẹ́ mèrè sùn, ìmíì ti lọ bọ́mọ omi sùn, wọ́n dẹ̀ ti fi nǹkan kan lára. Ó kàn déédéé rí i pé nǹkan dàrú. Nígbà tá a bá wádìí, òkè lágbájá nǹkan báyìí báyìí ṣẹlẹ̀ nígbà báyìí, ohun tó wà nídìí ohun tó ń ṣe ẹ́ nì lọ́sẹ̀ nǹkan báyìí ó dẹ̀ tán ní. Ọ̀parí ká tó mẹ́nu kó lórí ìkànnì eléyìí ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ẹ sọ̀rọ̀ nípa ọkọ ọ̀run. Mo fẹ́ ní ṣókí ẹ jẹ́ káwọn èèyàn mọ ohun tó ń pè ní ọkọ ọ̀run torí ìjìnlẹ̀ Yorùbá lẹ sọ yìí. Ọkọ ọ̀run wà, aya ọ̀run wà. Báwo wo ni wọ́n gbé. Àwa ẹlòmíì kan rò wípé ọkọ ọ̀run nìkan, kò sí aya ọ̀run tó ń da ọkùnrin láàmú. Ó wà o. Ìdí nìyẹn tí ẹ fi rí ọkùnrin míì kókó ó fáìn, ó ṣe, owó wà, gbogbo ẹ̀ wà, kò ní sáya, kò ní sọmọ. Kò ní rí obìnrin kankan gbé lọ́dẹ̀dẹ̀. Bẹ́ẹ̀ ni ẹnìkan ti fẹ́ nínú ẹ̀mí, ẹnìkan bá rìnrìn àjò. So ọkọ ọ̀run, aya ọ̀run, àwọn àpẹẹrẹ tí wà kọ́kọ́ ní gẹ́gẹ́ bí obìnrin ni pé ọkùnrin á máa sú ẹ. Ibùgbọ́ kó o fẹ́ ọkọ sílé, a máa yí tó bọ́kùnrin bá ní ó yá jájọ ṣe kìíní o, á rò pé kí ló ń ṣe. Ló ti ṣe nínú ẹ̀mí. Á ti sú. Àwọn kìíní yẹn dẹ̀ burú. Ẹlòmíì bíire bá ń bọ̀ bẹ́yẹn tán bá ti kọlù lójú oorun, ilé yẹn kò ní di mímọ̀ mọ́. So iná gbọ́dọ̀ pín wà tí ẹnìyẹn níyà. Wọ́n gbọ́dọ̀ da iná sí àárín yín kó má mọ ọ̀nà ọ̀dọ̀ ẹ mọ́, kó má lè súnmọ́ ẹ mọ́, kó má oh God gbogbo ẹ̀yin tẹ́ wà nínú ìgbèkùn yìí Olúwa yóò tú yín sílẹ̀ lórúkọ Jésù. Ọlọ́run yóò gbà yín lórúkọ Jésù. So ó wà fún ọkùnrin náà tó yẹ pé ẹlòmíì á máa bá rìnrìn àjò, obìnrin mi á máa bá rìnrìn àjò nínú tí ò dẹ̀ ní mọ̀. Obìnrin yẹn lá máa pè lólówó orí o, kò ní rí anybody pè lówó lórí lójú ayé bẹ́ẹ̀ tí kò dẹ̀ ní gbé ọmọ kankan jó láyé. Ẹlòmíì ìdí nìyẹn tó fi jẹ́ pé ọmọ burú gan. Mo ti rí pásítọ̀ tó sọ fún mi, ó lọ tú ẹnìkan sílẹ̀, bóyá kò mọ bó ṣe yẹ kó mọ ni kò yé mi. Ọkọ ọ̀run yẹn dẹ̀ wà, ó na pásítọ̀ yẹn. Ànàjátí. Wọ́n burú gan. Ẹlòmíì bẹ́yẹn tó bá jẹ́ ọkùnrin tí aya ọ̀run wà lórí ayé ẹ̀ tó ń dà náà múṣẹ́, aya ọ̀run yẹn ó lè fọwọ́ kankan mọ́kùnrin ẹ̀. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní rí oríṣiríṣi àrùn. Kìíní kan prostate, ìgbà mélòó lóyìnbó fẹ́ fi fún lórúkọ. Ẹlòmíì jẹ́ kí ìyẹ́ kó ṣí gbogbo tí wọ́n fún lórúkọ ẹ̀, kí ló wà díẹ̀, kí ní ìpínlẹ̀ orí ń dédé fún ẹ fún ẹ lójú oorun ẹnìkan gbá ẹ lórí, ó wá jí láàárọ̀ ọjọ́ kejì orí ń fún ẹ, o ní migraine o kó oògùn jẹ títí, oògùn tó ti kó jẹ látọjọ́ èso lọ, kò yẹ kí ìyẹ́ kó ṣí pé ọwọ́ ayé ni kìíní. Ẹlòmíì wọ́n di orí ẹ̀ ni àwọn ìyá fi jókòó ṣe mítìn mọ́jú. Ọrùn bá ń wọ̀ lọ́sàn-án. Bẹ́ẹ̀ ni orí àwa máa fọ́ lábàdì, orí ẹ̀ náà ti ṣe mítìn. Ẹlòmíì kò rí ẹsẹ̀ gbé torí pé ìgbà tó bá lọ́nú ẹgbẹ́ ẹsẹ̀ náà gùn lọ́nú ẹgbẹ́, ẹsẹ̀ ni wọ́n lò.
so gbogbo àwọn nǹkan báyìí ọkàn jókòó pé oògùn máa kó oògùn jẹ oògùn ayé ò gbóògùn òyìnbó ó lọ paracetamol sí eegun tí wọ́n ti kó sí orí brain yẹn tó ti kó nǹkan tó wà bẹ́ẹ̀ wọ́n ti kó kúrò wọ́n ti rọ́pò ẹ̀ pẹ̀lú eegun ajá táwọn eegun yẹn wá ń rìn káàkiri ẹlòmíì wọ́n ti ṣí orí ẹ̀ ayan náà kó síbẹ̀ eku náà kó síbẹ̀ mo bàbá àbíyè Fúnṣọ́ Àkàndé ní Ẹdẹ wọ́n sọ lọ́jọ́ kan wọ́n ní Ọlọ́run kan sí àwọn lójú àwọn níbi táwọn bá rí eku ọmọ eku tó jáde lára àwọn ó dẹ̀ wọ ara ẹnìkan iṣẹ́ wo ló ń ṣe tọ́lọ́run ò bá sí wọn lójú ṣe mọ̀ pé ó ní nǹkan kan tí kìíní yẹn ń di lọ́wọ́ nú ayé wọn. bẹ́ẹ̀ni. so gbogbo tí wọ́n kàn rò pé national wọ́n bá ń fún lórúkọ doctor bá ń fún lórúkọ àwọn oní fibroid wọ́n tí wọ́n tọrọ mi sí nínú wọ́n pè fún fibroid wọ́n náà gbà pé fibroid ni wọ́n yọ lẹ́ẹ̀kìnní ó padà wọ́n tún sọ fún ẹ pé scientific kìnnìkan kan ó máa ń jẹ́ kó grow padà ó tún grow ayé ló wà ń di ẹ̀ lórúkọ Jésù Olúwa yọwọ́ ayé lọ́rùn ẹ̀ àmín Olúwa gbà ẹ́ lọ́wọ́ òkùnkùn ọ̀nà á sì là Jésù Olúwa wa. tó ẹ ṣé o bàbá ẹ̀yin yẹn wà nínú ilé ó dàbí pé ẹ tún ti gbádùn bàbá lónìí lórí ọ̀rọ̀ àwọn àṣírí kò sóhun méjì ju pé kẹ́ ẹ gbé ìgbésẹ̀ láti pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn bó ṣe ń fara hàn lójú ìwòran yìí ní kíákíá pé tó bàbá báwo ni mo ṣe fẹ́ tún gba ayé mi nínú ọdún tuntun tá a wà yìí títí ìgbà míì tá a tún pàdé ó dàbọ̀.